mo tún gbé akáwọ̀ lónìí sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. Ní òní a ó tẹ̀síwájú lórí àkòrí ẹ̀kọ́ tí a ti ń kọ́ tí ṣe Know Your Temperament. Mo rọ̀ wá ẹ jẹ́ kí a farabalẹ̀ bí a ṣe ń bá àwọn ẹ̀kọ́ náà lọ. Báyìí a máa lọ síbi àìlera wọn. Temperament weaknesses of choleric òun la fẹ́ lọ báyìí. He or she is hot-tempered. Ó jẹ́ onínú fùfù. Tí akọni bá ń bínú lè ba nǹkan jẹ́. Tí akọni bá ń bínú ó ti lè ṣèyàn léṣe tán kó tó mọ̀ wípé tó ń ṣe ò dáa. Onínú fùfù ni wọ́n sì lè. Ohun mìíràn ni wípé he or she is cruel, brutal, harsh and uncaring. Oh my goodness. Ọ̀dájú èèyàn ni akọni. Ó burú ó dẹ̀ jẹ́ ọ̀dájú. Kéèyàn máa kú lọ báyìí. Akọni lè máa rò wípé ó ṣì ń pretend ni. Kí ló ti ṣe? Iṣẹ́ máa ń ka lára ju ìlera èèyàn lọ. Fún ìdí èyí, ọmọ Ọlọ́run tó bá jẹ́ akọni, ó gbọ́dọ̀ gbàdúrà lórí irú ìwà báyìí. Ohun mìíràn ni wípé he or she is self-sufficient. Ó lè dá dúró, ó lè dá nǹkan ṣe. Ó tó fún ara rẹ̀, kò nílò ìrànlọ́wọ́ yín. Ó jẹ́ ọ̀gá tó ń ṣe nǹkan tí ò dára fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún. Tí wọ́n bá fi rẹ̀ ní kíni, kí ló jẹ́? Gbà tí ò sí ń bí gan-an à ń ṣiṣẹ́ wa, kó máa lọ. Kó máa lọ. Ìyẹn wá ní pé kíṣẹ́ tiwa dúró ni. Bẹ́ẹ̀ ni, ó rò wípé òun lè dá dúró, òun lè dá nǹkan ṣe, òun ò nílò ìrànlọ́wọ́ anybody. I don't need your help. Ohun mìíràn ni wípé he doesn't apologize. Kì í sọ fún yàn wípé kéèyàn má bínú. Torí pé òun rò wípé òun ò lè ṣe àṣìṣe. Ǹjẹ́ ẹnìkan sì wà tí ò lè ṣàṣìṣe bí? Ọlọ́run ọba nìkan ni ò lè ṣàṣìṣe. Torí pé kò sí ẹni tó pé, gbogbo wa lọ́lọ́run ń ṣiṣẹ́ lé lórí. Ó lè rò wípé gan pé tóun bá ṣe sorry, òun bu ara òun kù ni. Kò yí ṣe pé sorry. He does not apologize. Ohun mìíràn ni wípé he or she fights a lot. Oníjàgídíjàgan ni bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Oníjàgídíjàgan ni. Jàǹdùkú, irú wọn ló máa ń ṣe jàǹdùkú. Tẹ́ bá wo àárín àwọn tó ń ṣe jàǹdùkú, àwọn tó ń jìjà gboro, ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ akọni. Ohun mìíràn ni wípé he or she argues. Ó máa ń jiyàn. Ó máa ń jiyàn gan-an. Tẹ́ bá bá sọ̀rọ̀, yóò lọ pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni. Ẹni tó bá ti mọ irú wọn tán bá ti rí pé ó ti bẹ̀rẹ̀ wọn ni bó ṣe máa ń jiyàn nìyẹn ẹ fílẹ̀. Tí ẹ ló máa ń yé. Kì í gbàmọ̀ràn èèyàn tí ẹni máa ń yẹ fílẹ̀ àti mọ̀. Ohun mìíràn ni wípé he or she cares for work than people. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ rẹ̀ jọ lójú ju ènìyàn lọ, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ohun mìíràn ni wípé he or she cares about neatness. Ṣùgbọ́n bó ṣe ń ṣiṣẹ́ yẹn tó, ó jẹ́ onímọ́tótó. Kì í fẹ́ kí ènìyàn ya òbùn. Onímọ́tótó òun ni akọni. Ohun mìíràn ni wípé people don't like him or her. Àwọn èèyàn yìí fẹ́ràn rẹ̀. Ṣé mọ̀ ẹni tí ò kí ẹ̀ fún yàn bó lẹ ṣe fẹ́ fẹ́ràn ẹ̀? Bó bá rẹ̀yàn, tẹ́ bá ní pé ó rẹ̀ mí ò kò ní béèrè wípé bó lára yín o. Wọ́n bá ṣiṣẹ́ kò ní sọ wípé ẹ kú iṣẹ́ o, torí pé kò jọ lójú kí lẹ̀ ń ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwà báyìí wà nínú wọn. Ṣùgbọ́n tí ènìyàn bá ti rí kí Olúwa rẹ̀ gbàdúrà nípa rẹ̀, torí pé ó máa ń lé ènìyàn kúrò lára ẹni ni. Ẹnikẹ́ni tó bá jẹ́ akọni, ẹ jẹ́ kí a máa rí àwọn ènìyàn tí ó yí wa ká, kí a máa rò pọ̀ mọ́ tiwa náà. Gbogbo wa ò rí bákan náà. Bí àwa ṣe jẹ́ akọni tó ṣe pé gbogbo gbà iṣẹ́ ni, kì í ṣe gbogbo èèyàn lórí bẹ́ẹ̀ yẹn. Torí Ọlọ́run dá gbogbo wa yàtọ̀. Ohun mìíràn ni wípé he or she proud. Onígbéraga ni. Ọ̀gá sáà. Ẹ pẹ̀lẹ́ sáà. Wọ́n á máa tẹ̀lé kókó, wọ́n á máa kéjìká sókè, wọ́n á máa ṣe bí wípé àwọn lọ lọ́run. Ìgbà mìíràn àwọn akọni wọ́n máa fẹ́ sọra wọn di Ọlọ́run kékeré nínú ayé èèyàn. Bóyá wọ́n ti gbàgbé wípé gbogbo agbára táwọn ń ṣe yẹn Ọlọ́run ló fún wọn ni, kò yé mi o. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́, yóò tún gbogbo wa ṣe níbi tí a kù sí. Ẹ jẹ́ kí a bọ́ sí òmíràn tí ó sọ fún wa wípé he or she does not listen to people. He or she does not listen to people. Kì í gba ìmọ̀ràn, kì í dẹ̀ ló máa ń yé. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kì í ṣe wípé bóyá gbogbo ìmọ̀ràn tí wọ́n bá gbà wá náà la máa gbọ́. Ṣùgbọ́n kì í ṣe wípé kó jẹ́ wípé tiwa náà ni ó máa ṣe sáà, àwa nìkan la gbọ́n, èèyàn kan ò lè gbọ́n tán láéláé. Gbogbo wa la nílò ọgbọ́n ara wa. Bí wọ́n bá gbà wá nímọ̀ràn, ẹ jẹ́ ká yẹ̀ wò pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ó yẹ, ṣé ó dáa, ṣé ò dáa. Ká má sọ wípé tèmi ni ó ṣe. I know what I'm doing. What's wrong with you?
no ẹ má jẹ́ rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ rí bẹ́ẹ̀. Òmíràn ni wípé he or she doesn't want anybody to oppose or praise his idea. Ohun tó bá ti sọ òun abẹ́ gé. Kì í ṣe pé kó sọ̀rọ̀ tán kéèyàn kan wá gbọ́ sókè wá ní ẹjọ́ sà mo ní ìmọ̀ràn kí ló fẹ́ sọ? Mo ti sọ̀rọ̀ kò sí mi mọ́ ohun tí mo sọ yẹn bó ṣe máa rí gan ni mo ti sọ yẹn. Things to note about the choleric are his strength is in his hand. Apá rẹ̀ ò ní agbára rẹ̀ wà. Apá wọn ni agbára wọn wà nítorí wípé kíni ṣe mọ̀ iṣẹ́ ni tiwọn. So inú apá wọn yẹn lágbára wọn wà. His motto is work for the night is coming. Ṣiṣẹ́ nítorí òru ń bọ̀. Akọmọ̀nà wọn nìyẹn. Ṣiṣẹ́ nítorí òru ń bọ̀. Kò sí pé èèyàn fi àsìkò ṣòfò lọ́rọ̀ àwọn akọni. Òmíràn ni wípé he is good as a soldier, farmer, builder and so on. Iṣẹ́ tó dára fún àwọn akọni ni jagunjagun. Àwọn tó ń jagun, iṣẹ́ àgbẹ̀ dára fún wọn, iṣẹ́ kọ́lékọ́lé, àwọn iṣẹ́ tó sà la agbára lọ, tó la agbára yẹn lọ tí wọ́n fi da agbára yẹn lé lórí. Ó dára fún àwọn akọni. Àwọn wo wá ní àpẹẹrẹ wọn nínú Bíbélì? Their biblical examples are Pharaoh and Paul. Pharaoh àti Paul, àwọn yẹn ní àpẹẹrẹ wọn nínú Bíbélì. Àwọn mìíràn náà sì wà tó jẹ́ àpẹẹrẹ wọn, ṣùgbọ́n méjì òun la mú ní ara wọn. Ohun tí a gbéyẹ̀wò lónìí nípa àwọn choleric tó jẹ́ akọni òun ni wọ̀nyí. Ní ìgbà mìíràn a ó sọ̀rọ̀ nípa melancholy tó jẹ́ oníròònú ká tó wá parí ẹ̀ pẹ̀lú phlegmatic tí ṣe létò. Mo rọ̀ wá wípé kí a máa tẹ̀lé mi bí a ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí. Òní ibi tá a máa fi àdàgbà ètò wa rọ̀ sí nìyí. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa. Ó dàbọ̀.